bora di soro uwe vidakero. Okoluro bora di soro uwe vidakero. Oboluro borwesa, obolo kona rwesa. Ora juro bora, adata ne gweripo kijiva wokora. Amotako bege, wadare rio mariu robo, wadara jurobo. Zuwo vlani bege, koka naro, agana murobo. Ejo kurobo gbe, koko lurobo, ejo karuro. Uze! Oh! Coca, avon, ama, charo, gane. Si gua akpo radio bo. Akpo fokoma. Gana biko, jikora akpo radio bo. Akpo na jadia o. Gana biko, Jikora akpo radio bo. Akpo jadia. Gana biko, ejiko lakpo reyobo, lakpo najadia. Gana biko, ejiko lakpo reyobo, lakpo jadia. Sawani lojumu ejufielare, ikwori chachi narabo. Sawani lojumu ejufielare. Ikori chachinado, ikorayo ba, kedabu kenacha, agana biko, ejikola korayo ba, akwa jada. Ye, kwebori akwalo jenya ebulo balobo, kaya ikokoko. Ikwebori akwalo jenya ebulo balobo, kaya ikokoko. Aisodara gana jajo shalo yera, agana biko, ejikola kore yoba, akwa jaja. Mwana wanele vere, motete nakwa kosierunu yobyo. Akwala wanele vere, motete nakwa kosierunu yobyo. Abikwa tota, agana biko, ejikola kore yoba, akwa jaja. Akpaderi mumero, omotete nakpako aberu yomi, oti kwejoya, agana biko, ejikola kore yoba, akwa jaja. Chief Tefe Akbobe, Registrar, Petroleum Training Institute, Efru, a constituted authority whose appointment is a case of a square peg in a square hole. He who knows how to handle an institution with a federal character, treating people and matters with the importance and urgency they deserve. Chief Gabriel Obukokwo Civil Engineering, Alias Ikubo, a socialist and a philanthropist. Iri krari gabo ye kyo fugono kwarororo. Ota wani oyo gudi wode kanasi eni kokpa. Anawa boreme wakurunu. Oliver no kwavu yusuka wikiroye.
ọ̀rẹ́ ránlì kú ìfẹ́ ọ̀rẹ́ aka mọ̀ kólóore ọ̀rẹ́ ní aláwọ̀ ìnàrẹ̀ mẹ́wàá òun jẹ́rọ kẹ́rẹ́ pọ̀wọ́ bèrè o kẹ́rẹ́ pọ̀wọ́ bèrè àyídé kéré mú òmùkọ́ sáré dárínú òkè pẹ̀lú wéwí ọ̀gá alábìkó èjì kó lápọ̀ rẹ̀ yóò lápọ̀ jáde. Ìgbé fòmí gbẹ́gbùrú ẹ̀ka o. Ìgbé fòmí gbẹ́gbùrú ẹ̀ka àgbọ̀kọ̀ ya ìkókó. Èjì pẹ̀bú kókù wèrí fọ́ọ̀kì lórúkúrúkú. Ọ̀gá alábìkó èjì kó lápọ̀ rẹ̀ yóò lápọ̀ jáde. Social and philanthropic organizations as well as patriotic clubs. UPU, the mother union of Urobo people, living above politics. I salute. Agogo Club of Nigeria, under President Ubredi, Managing Director, Silver Line Motel. Ikore wajon ọmọ kan fanoku bi o kọri ọ. Ubredi oyan mi kọwọ. Ẹ̀rọ akọ́dá wọjọ́ ránjà ní ẹnu kórì ìwòrò ìgbìmọ̀ tèèyàn. Urobo Social Club Lagos. Other Chief Dan Oke Idama. Agbolade of Lagos. Olùgbàd of Agbon. Ọ̀yà rẹ̀ àmà ìpò ìkọ́. Ìdámà bí ewu èmi bí ó tọ́. Ní kòkákòká ẹ̀wọ̀n bí yọ. Ọ̀gá náà bí ọkọ̀ wẹ̀ báyìí náà. Yula, Okanaye, Mrs. Agodo, Urobo Ladies League, Okanaye, Kalin, Sapelo, Omamoriko Social Club, under Governor No, Alaya Socio-Igo, Urobo Solidarity Club, Yero Wama Barista Gwemle Oye Mikowe. Although poverty is not a crime, yet the poor is treated like a criminal in our society. Orara Audi Kebebe Oroman le Perie Awariave Kéde ọ̀nà ẹ̀fù ẹ̀fù gbàmẹ́rì ẹ̀dáwó máa kọ́ tí wọ́n jí bí gbẹ́nu ọ̀rẹ́ mu. Anaka sotule bẹ̀rẹ̀ o. Anaka sotule bẹ̀rẹ̀ ìdúró pẹ̀kọ́dà yàrá. Ìmì tètè kì í rẹ̀ ọ̀gá náà bí kò èjì kó lápọ̀ rẹ̀ yóò lápọ̀ jáde. Akpaderi mumero, imi tete mlepako edwari kebebe kpara, gana biko, ejiko lakpore yubo, lakpo dada. Bole kwa kakpona na, lakpona wakabiyo. Bole kwa kakpona na, lakpona wakabiyo. Ikore swana iji iriswa yejero uji Gana biko ejiko lakpore yubo lakpo dada Eye bojo mane lako Edama jare bayova Aye dasi diwajoma Ibari oziga dududu Ana ikoko periri Gana biko ejiko lakpore yubo lakpo dada Chief Captain Dean OVU in Jos Gbẹ̀yàmọ́ Chief Captain ọmọ bíẹ̀ Alaya Siviri Kòká ìkórè ẹ̀dẹ̀ àwọ̀dọ̀ òdẹ̀rọ̀dẹ̀wọ̀kẹ́ òbí orí ẹ̀
Chief Moses there. Government recognized the land of petroleum product. Kokori. Benyame Honorable Prince A.O. Ibinaba JP Alias Big Bear Enari Afru Road Wekobiro Buolu Kawe at the University Model de Kawe Branaka. An African man can proudly introduce his 2 or more wives, but no African woman can boldly introduce her 2 or more husbands. Why go to Bolimle or Madame Raina? Madame, well, if it's a Buruvasovo, what all right? Ekpakure kruive koro le mana ge kruo abukona borwerwo ukono le muru no soko ari aye eto boya apayan ya negodo bokorive emukono bi jigere kaye egoye orwelo ata no daju wen oja niyen ke Tererare ki oyin re no wa jo bi ko boya oya ọ̀rọ̀ na koko usuri ife na parobo robo kwa no toron yo sosu deriti kwebo je kwa fasuge na ya nungu ka ime isesura ye yara agana biko ejikola kore yubo takpo jadia Anakadiaro kaloro Ogene tano tokobo Awoka kasiwole Ogene biko ejikola kore yubo takpo jadia Ivotura kenana ijewetere Ivotura kenana ijewetere Ikwe vole na bewa uga kaire Ikwe la uga kakane velo tigotu Ukwe jolu uju lanera jeja Ka ikwe vola irwe Agana biko Ejiko la kore yubo La kwa jaja Chief Dr. Alberto Jegba, ex-zona medical director. Chief Dr. Kwaranyote and his wife. Big brain in a simple body. Okole chenye kwa noga nemno. Noga nemo bemne na yufura kwa joko. It is the protective coloration of the chameleon that saves him from the hands of an enemy. A beautiful lady without acceptable character will soon get married, but will not stay long. Mabelo burite na o. Mabelo burite na o. Kola kiko momonu. Ede kwaro ye ko fiejo gana biko. Eji kola pore yubo lakpo jaja. Akpaziki bi yo ta gana paro wario. Akpaziki bi yo ta gana paro wario. Ìbàdàn bẹ̀rẹ̀ owó lọ́jẹ̀rẹ̀ òun lè kọ́ yóò àná wọn bá lò ó. Ìwòdà wọn láti nẹ̀nà oko lọ́jẹ̀rẹ̀ omi mo kọ́nà ìkórè ọ̀ràn kọ́yọ̀ tẹ̀yà. Àná wọn yá yìí rè èmi àná wọn rè ọ̀gẹ̀dẹ̀ bí kò èjì kó lápọ̀ rẹ̀ yóò bọ́ àpọ̀ dáadáa. Ebebe kọ́yọ̀ rire ọ̀gẹ̀dẹ̀ mọ́rin. Ebebe kọ́yọ̀ rire ọ̀gẹ̀dẹ̀ mọ́rin. Anáwọ̀ yìí ti wò má.
ebolu robela besa ugege fe mario kadane regbo banyaye ogana biko ezigbo akpọrọ yibo akpọ dada. Mrs. Elizabeth Kokorika Mogoli. Ọ̀pàrọ̀ dẹ̀rù nìran Yorùbá ńláka níyẹ̀rù wọn. Méjì yẹ̀rì bí ejò bí ọ, ọ̀kàrí sí di tọ̀. Ní ó fi ẹ̀rọ fún gèlè ajúwẹ̀. Ó sì fi ẹ̀rọ fún àgbàdo. Ajúwẹ̀. Ebele di second. Ó fi ẹ̀rọ fún àgbàdo tọ̀. Méjì parọ́ wọn méjọ. Coca waruru roborio. Oworu robo agbadu robo. Ewewe. Urobo me. Urobe malani abo. Àmọ́ ìwé gẹ̀nẹ̀ nànà sún ikú lẹ́pà òròbọ̀ ìwọ́ dálẹ̀ rí kó ẹ̀jẹ̀ Chief Robinson ẹ̀kanúlò ẹ̀dẹ́bíẹ̀ Alias Asawone ẹ̀nà ìwọ́mẹ́ the General Manager Someli Group of Companies the patron ní Coca-Cola. Ọ̀sán yòókù bá gbàrò oníran èké ránà kàrú wókòrí. Ọ̀fọ̀ abáyé lè Coca-Cola yìnrìn Chief Sunday Agbogbo, the Chief Executive, Managing Director of Someni, Alias Omorele, as Vice Chairman, National Union Road Transport Workers. Ubia Motor Park. Kaye Coca jira o. Robinson Adeya egane rurobo. Lójà wa kárí gèlè ìpolówó ní Yerúwé. Ọ̀nà bí yóò dàbí. Ọ̀nà òbòrè sòtù. Ọ̀nà òbòrè kèrè. Ìtayọ̀ jẹ́ sàṣà. Olùrọ̀bọ̀ àlùdé òwò ọkọ̀ lórí ìrọ̀lọ́. Akẹ́rẹ́ àjílẹ̀ múru Coca Yerúwé. Ìbígẹ̀nẹ̀ rí kó máa fi àyàdéyà ríro kayo. Ìbígẹ̀nẹ̀ rí kó máa fi àyàdéyà ríro kayo. Robinson Adeya òwò ọkọ̀ lórí ìrọ̀lọ́. Akẹ́rẹ́ àjílẹ̀ múru Coca Yerúwé. Coca dèrò èmú ẹ̀ẹ́dẹ̀bí àmúdí àkàyé. Coca dèrò èmú ẹ̀ẹ́dẹ̀bí àmúdí àkàyé. Robinson Adeya òwò ọkọ̀ lórí ìrọ̀lọ́. Akẹ́rẹ́ àjílẹ̀ múru Coca Yerúwé. Ìjẹrẹrẹ nági mọ́tò ẹ̀ẹ́dẹ̀yẹrọ ayíkòbó. Ìjẹrẹrẹ nági mọ́tò ẹ̀ẹ́dẹ̀yẹrọ ayíkòbó. Robinson Adeya òwò ọkọ̀ lórí ìrọ̀lọ́. Akẹ́rẹ́ àjílẹ̀ múru Coca Yerúwé. Ìkókó ìnáróró Yorùbá ẹ̀ẹ́dẹ̀yẹrọ fẹ́ káyé. Ìkókó ìnáróró Yorùbá ẹ̀ẹ́dẹ̀yẹrọ fẹ́ káyé. Robinson Adeya òwò ọkọ̀ lórí ìrọ̀lọ́. Akẹ́rẹ́ àjílẹ̀ múru Coca Yerúwé. Chief Lord Alams Barome, a productive full-time politician. Honorable Apakwa Kingdom. Chief Dr. T.A. Salube, Kabarode of Hope, as Commissioner Works and Transport. Professor Inakwo, Provost College of Education, Agbo, the first professor of Ofu Community. N'akụkụ ọgwụ ọsọ agwụ kabatu nwere
Chief Okorefe, ex-commissioner for work. Ìgòrè àdèbí ẹ̀bùnmíyà ó bọ́lá gánà olúre. Ìgòrè àdèbí ẹ̀bùnmíyà ó bọ́lá gánà olúre. Rọ́bìsì nàdèbíà ó bàkànà wílòrò. Akérè àjíyé múlù kókàkókà tìrúwé. Mama ayé dèbíà ọ̀nàrọ̀ sáré bùgẹ̀ rọ́bìsì náà dèbíà ọ̀kànnù wíìròrò akérè àjílẹ̀ múlù kókàkókà tìrúwé. Ọmọ àrùn rírú rogodo. Òpòlú rogo àgbàjù rogo. Ọkùnrin ló rárí. Ẹgbẹ́ ló kì í yọ ifá kẹrù yòrè.